Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Torí bí mo ṣe ń bọ̀ bí ìbárí ti máa wọlé ta ló fẹ́ kí n wọlé triple m mo fẹ́ gbọ́ ṣé kílà ló máa ní kí n wọlé ni kò sí ìgbẹ́kẹ̀tẹ́kẹ̀ tó rí kọ̀ọ̀rọ̀ mi o aṣọ́lá kan lè yẹn ńlá oúnjẹ ní màlàmárí tó ẹ wò ẹni kí Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ gbogbo ọmọ Yorùbá ni wọ́n fẹ́ lẹ́yìn yẹn ọkùnrin tó kùn lé láyé pè lákọrin bẹ́ẹ̀ni Sunday Igboho máa ṣe bó ṣe ṣe lọ gbogbo Yorùbá pátá mẹ́lẹ́yìn yẹn ọkùnrin tó kùn lé láyé pè lákọ̀ọ̀gùn kí lorúkọ sámánù mi wọ́n náà fẹ́ràn dàdí mi gan. Ìkòyí òòṣà Ìkòyí àgbáwo. Ìkòyí ẹ̀ṣọ́ Ìkòyí ẹ̀ṣọ́ Ìkòyí ẹ̀ṣọ́ àwọ̀ Òṣùpá bàbá àgbà kọ́ lọ́lọ́ra ẹ̀mí yín tọ́ba rí kóyí wọn máa ní ìpè kò kọ́là bẹ̀tà tó ń jẹ́ ló bẹ̀ máa palà wọn rẹ̀ àwọn ojú dàda sẹ́rí pọ̀. àwọn tó lọ rán sí ni ló ń jíṣẹ́ fún ni àwọn tó lọ rán sí ni ló ń jíṣẹ́ fún ni Ànábì Muhammad lọ́lọ́run rán wáyé àwọn tó lọ rán sí mẹ́jẹ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi Ànábì Muhammad lọ́lọ́run rán wáyé àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún ni pé à ń béèrè fòrè àfi kó sóre ọmọ ńlá ẹni ń béèrè fòrè àfi kó sóre bẹ́ẹ̀ náà 10 naira àbígbà 50 naira ẹni náà 10 naira ó lè fi gba 1000 bẹ́ẹ̀ náà 1000 ó lè fi gba 1 billion lọ́dọ̀ Ọlọ́run ọba wà má lè sálínà kàyín lára mọ́ta lílé alámìnà lọ́lọ́wọ́ bá sọ Ànábì láránṣẹ́ lálánú sáyé àwọn tó lọ rán sí mẹ́jẹ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi Ànábì Muhammad lọ́lọ́run rán wáyé àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mi kan jíṣẹ́ fún mi tọrọ lọ́hùn ọba mọ̀ ló rán ní sí ni àwọn tó lọ ọba rán kan jíṣẹ́ fún mi Prosper ní Jámánì lọ́lọ́ rán sí mi kọ́ bàbá Louisi lálánú mi Akeem ọmọ Gàsálí president fans club Àkọ́bí Òṣùpá gbogbo Kuwaiti ẹkùn funfun tí ó kì í jẹ́ wákàsí afẹ́ràn òòjọ́ ọlọ́yọ̀ máa bùkún yóò àwọn tó lọ rán sí mẹ́jẹ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi Ànábì Muhammad lọ́lọ́run rán wáyé àwọn tó lọ rán sí mẹ́jẹ jíṣẹ́ fún mi Mr. Sisi Dowu lọ́lọ́ rán sí mi Vice President Àkọ́bí Òṣùpá lálánú mi Àfọlábí l'Abidjan lọ́lọ́ rán sí mi Lizzy Anjorin mi lálánú mi Alájà Ramọ́ta ní Dublin lọ́lọ́ rán sí mi Gaji l'Amẹ́ríkà lálánú mi Ìdìnnà Adélú ní London lọ́lọ́ rán sí mi Adélú bàbá Ìbejì lálánú mi Ewáyé Àjàó mi Motors lọ́lọ́ rán sí mi pọ́n mi Prosper bàbá ìsàlẹ̀ Àkọ́bí Òṣùpá fast club bàbá Louisi mo dúpẹ́ o ọlọ́yọ̀ máa ṣàlékún ìtẹ́lẹ́bùn mi kọ́ mo mọ̀ pẹ́ ṣú ọ̀gán Akeem ọmọ Gàsálí mo mọ̀ pẹ́ ṣú ọ̀gán Ìdòwú Àṣìṣì mo mọ̀ pẹ́ ṣú ọ̀gán o ìtẹ́lẹ́bùn mi kọ́ o kò léwọ́ tẹ́ bá bùn mi kọ́ lọ́n tún bọ̀ ṣàlékún àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi Ànábì Muhammad lọ́lọ́run rán wáyé àwọn tó lọ rán sí mẹ́jọ jíṣẹ́ fún mi.
èmi àkọ́bí Òṣùpá mo fẹ́lẹ́ yìí dúpẹ́ pípé kọ́ lóhun túnbọ̀ tún máa ṣàlékún fún gbogbo ẹ̀yin fans mi tẹ́ fẹ́ mi dénú ẹ ò ní nàkàtàkà torí kan láyé o mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tọ́lọ́hun rán sí mi àwọn tọ́lọ́hun rán sí mi ẹ̀jọ̀ jíṣẹ́ fún mi àwọn tọ́lọ́hun rán sí mi ẹ̀jọ̀ jíṣẹ́ fún mi Ànábì Muhammad lọ́lọ́hun rán wáyé àwọn tọ́lọ́hun rán sí mi ẹ̀jọ̀ jíṣẹ́ fún mi. tàtún wa máa tún padà kọrin mi ti wáyé èyí náà tábà tún wa tàtún wa máa tún padà kọrin. ìṣítì tígẹ̀ ó pọ̀. ọmọ ńlá mo ti wáyé èyí náà tó bá dáyé àtún wa máa dẹ̀ tún padà kọrin mo ti wáyé èyí náà tó bá dì tàtún wa ó máa tún padà kọrin. ayé wò pé sẹ́mi ni èmi náà ni ọmọ ńlá gbogbo social media èmi gangan ni wọ́n wò pé sẹ́mi ni èmi náà ni gbogbo social media èmi gangan ni. ay ó ṣe. ayé wò pé sẹ́mi ni èmi náà ni gbogbo social media èmi gangan ni wọ́n wò pé sẹ́mi ni èmi náà ni gbogbo social media èmi gangan ni. èmi ti ṣe tán tí mo fẹ́ sáré ìbátẹ́rì pẹ̀lú mi láre èmi ti ṣe tán tí mo fẹ́ sáré ìbátẹ́rì pẹ̀lú mi láre. alóyin lóhùn orí pèsè tán tí mo fẹ́ sáré ìgbà tí wọ́n tún lé mi láre èmi ti ṣe tán tí mo fẹ́ sáré ìgbà tí wọ́n tún lé mi láre. ọmọ bàtà bí èsì mi kú kálẹ̀ o. yéésì. bàbá mi kábíyèsí kú kálẹ̀ o. bàbá mi ọláyà mi tó ń jẹ sòkò ọláyà mi tó ń jẹ sòkò. ọlọ́wọ́n ọba màmá ní àwa máa kú àwa ara wa ríra. ewé bàbá mi ọláyà tó ń jẹ sòkò ọláyà tó ń jẹ sòkò. àwọn la máa ń já wọn sí àwa la máa ń já wọn sí. sòkò wo mi wípé sẹ́mi ni èmi náà ni gbogbo social media èmi gangan ni bàbá wo mi sẹ́mi ni bàbá èmi náà ni gbogbo social media èmi gangan ni. ọmọ ńlá èmi gan lórí Facebook èmi gangan títí dórí Instagram èmi gangan wàláhì dórí YouTube. gbẹ̀mí sọ́lá gbẹ̀mí iná lọ́hùn bọ́lá mú gbẹ̀mí sọ́lá obìnrin bí wúrà gbẹ̀mí sọ́lá aṣọ́rẹ́ màmá wo bẹ̀ gbẹ̀mí sọ́lá anáwó bẹ̀ ní tẹ̀wó gbẹ̀mí sọ́lá gbẹ̀mí sọ́lá gbẹ̀mí ẹni tó lọ́hùn bá yàn gbẹ̀mí ṣèwọ́n sàlàyé yàn gbẹ̀mí ẹ̀wọ̀n ọmọ gbẹ̀mí sọ́lá gbẹ̀mí ẹ̀wọ̀n ọmọ gbẹ̀mí sọ́lá gbẹ̀mí ẹni kí gbẹ̀mí sọ́lá lọ́mọ kọ́ balẹ̀ bò gbẹ̀mí sọ́lá sọ ma lè bó ṣẹ̀ṣẹ̀ wà bòlú torí tẹ́tẹ́ lọ parí ẹni kò lè tún ṣe. mi ò mọ gómìnà stéètì kan ní Nàìjíríà wà láyé kò tó ní lọ́dọ̀ Buhari òun gàjà gbẹ̀mí sọ́lá ni. gómìnà tó ń bẹ Nàìjíríà gbogbo gómìnà tó ń bẹ Nàìjíríà bí wọ́n ṣe ń wọlé sílùú Àbújá ní gbẹ̀mí sọ́lá ń wọlé sílùú Àbújá ọmọ pépé mi ò mú lóye pé mi ò mú aṣọ́rẹ́ mọ́mọ́ wo bẹ̀ pé mi ò mú lóye ọmọ bàbá lọ́mọ ń lò
orúkọ bàbá ló máa ń lò. Bàbá yẹn bá tẹ̀ wọlé. Asọ̀rọ̀ ẹ̀ máa wọ bẹ́ẹ̀. Ọmọ olóyè. Obìnrin bí ọkùnrin. Obìnrin bí ọkùnrin. Obìnrin bí ọkùnrin. Agbẹ́ni ọmọ olóyè. Asọ̀rọ̀ ẹ̀ máa wọ bẹ́ẹ̀. Ọmọ Sàràkí olóyè. Asọ̀rọ̀ ẹ̀ máa wọ bẹ́ẹ̀. Anáwó bẹ́ẹ̀ ní tẹ̀wọ́. Anáwó bẹ́ẹ̀ ní tẹ̀wọ́. Asọ̀rọ̀ máma wo bẹ́ẹ̀ lọ́mọlé òní náà kàtà kò tó rí bẹ́ẹ̀ lọ́mọlé àṣàṣọ́ lápọ̀ lè yan ńlá bẹ́ẹ̀ lọ́mọlé ẹ̀kígbé bẹ́ẹ̀ lọ́mọlóyè ọmọ Sàràkí olóyè ọmọkùnrin ìgbé mi gbé lọ anáwó bẹ́ẹ̀ ní tẹ̀wọ́ òní náà kàtà kò tó rí. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.